èyí tí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ tó ń jàràn lórí social media yìí kọ́ làkọ́kọ́ ṣùgbọ́n máa sọ méjì pé tí èrè rẹ̀ wà lọ́wọ́ mi mo ní bíi 4 tẹ́rì rẹ̀ wà. If you challenge me I will produce it. Ní Orílẹ̀ Ifọ̀ ẹni tó jẹ́ Mufasir Orílẹ̀ Ifọ̀ ni àfáà kan tí wọ́n ń pè ní Asis lọ́dún 2019 nínú November wọ́n fẹ́ jẹ oyè kan nínú mọ́ṣáláṣí. Wọ́n wá contemplate wípé ẹ jẹ́ kí Olórílẹ̀ Ifọ̀ gbọ́ ọ̀yàn wá ní bóyè ẹ̀sìn Islam ni a fẹ́ jẹ mélòó ni oyè ọ̀hún oyè tí owó tí wọ́n bá pa ń bẹ̀ bóyá ló lè wọ 10,000. Tá a bá fẹ́ ṣe èyí tó fẹ́ jù á jẹ́ kí kábíyèsí ó gbọ́ ẹ jẹ́ ká rọra ṣe léyìí ní bòńkẹ́lẹ́ lábẹ́lẹ̀ léyìí tòun tí a lè máa bùn ọba gbọ́. Ṣé bí mùsùlùmí lọ́ba Olórílẹ̀ Ifọ̀ mùsùlùmí ni àfáà Sẹ̀míù. Ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti ké gbàjáde síjọba ìpínlẹ̀ Ògùn. Àwọn ń gbèrò láti pé tá a bá fẹ́ jẹ oyè ńlá àá jẹ́ kí ni mo sọ pé Mufasir 2019 ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lórílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù náà ló wà ń bẹ Adéwálé Ògúnjọbí. Wọ́n wá lo ète wọ́n wá pé Mufasir gbogbo Orílẹ̀ Ifọ̀ àfáà Hafiz wá. Nígbà tá a bá ṣojú òpó rẹ̀ a máa gbọ́ kábíyèsí ló kọ́ ti Mufasir ṣubú. Wọ́n wá pàṣẹ fún àwọn gídàn kó tó wà láàfin. Wọ́n dá Mufasir odindi Orílẹ̀ Ifọ̀ àfáà Hafiz wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ná ojú wú hospital ló láǹ sí wọ́n ya jàlábí àti ìbẹ̀ lọ́rùn rẹ̀. Ọba yìí na Mufasir Olórílẹ̀ Ifọ̀ Hafiz ni Mufasir òun jẹ́ ẹ lọ sí Ifọ̀ kẹ́ lọ ṣàbẹ̀rẹ̀. Ọdọ́dọ́bù kan ń bẹ Ọlábùlọ àbí wọ́n so àwọn ọmọ tó ẹja gbóhùn bàbá yìí ńgbà tí mo kọ́kọ́ pè wọ́n lórí fóònù tá a jọ sọ̀rọ̀. Ẹ kúrò lẹ́sà o. Ẹ kúrò sà. o bàbá ǹjẹ́ a lè mọ orúkọ yín sà ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà lè mọ orúkọ yín. Orúkọ mi ni Areola Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jà ròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe forí adé. Ẹ̀skísà mi ò ṣe nǹkan kan fún wọn Olórílẹ̀ Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. òkè sá àwọn náà ṣe pé yẹn. Bẹ́ẹ̀ ni àwọn mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà. Mọ̀rúfàdé gbé ìgbàlódé kan tèmi ọmọ ọ̀dàgbà mọ̀lẹ̀ tí gbénu rédíò ó yànmùyànmù màá bá wọn lálejò ní Orílẹ̀ Ifọ̀ lálẹ́ òní. Mo kí kábíyèsí ọba Sẹ̀míù Adéwálé Ògúnjọbí. Kábíyèsí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ kankan ní alẹ́ òní mi ò mọ ibi tọ́rọ̀ dúró màá ṣẹnu kọ́kọ́rọ́ láwọn àyè kan ṣùgbọ́n mo mọ̀ yìí pé tí kábíyèsí Olórílẹ̀ ti Ifọ̀ tí wọ́n bá ti padà sí Ifọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò léléwé ìran ni ìyẹn dá mi lójú. Màá sì sọ kankan màá mú ẹ̀rí ẹ̀ wá wípé ọ̀rọ̀ yìí ó ti dé Àbújá mi ò sọ pé ó ti dé presidency o. Ọ̀rọ̀ Olórílẹ̀ Ifọ̀ lórí baba Abraham Arinola Love JP tí wọ́n molest tí wọ́n harass threatening of life lórílẹ̀ Ifọ̀ ní January 21 lọ́jọ́ Tuesday lọ́dún yìí. IGP ti gbọ́ gbogbo ra wọ̀ níléeṣẹ́ ọlọ́pàá. IGP kan ló sọ fún mi ohun tó jẹ́ kí n mọ̀ ní bí alukoro àgbà fún gbogbo iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà kábíyèsí èèyàn wa ọ̀gá wa pàdé wa bọ́ọ̀sì wa ọmọbàmú ìwà Adéjọbí. Màá ka díẹ̀ nínú àtẹ̀jáde tí wọ́n kọ́mẹ̀ntì lórí Facebook. Commissioner of Police nípínlẹ̀ Ògùn that I can assure wọ́n ti gbọ́ sọ̀rọ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ yìí. Special adviser fún gómìnà nípínlẹ̀ Ògùn lórí new media àbí Emmanuel Ojo ó fàtẹ̀jáde síta ó kọ́ mi inú n tí àwọn yẹn bá sì ti kọ́ gómìnà ló kọ́. Bàbá wa Honourable Akínmádé senior special adviser on media communication wọ́n ti gbọ́. Báàmì Aláké ti gbọ́. Ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ògùn ti gbọ́ pé Sẹ̀míù ṣe ń ṣe báyìí kábíyèsí ọba Sẹ̀míù Adéwálé ṣe ń ṣe báyìí àkọ́kọ́ kọ́ rẹ̀ o máa sọ mẹ́rin lálẹ́ òní. People are watching. Àwọn human rights lawyer ẹ dákun ta ni wọ́n ṣe bàbá rẹ̀ bẹ́ẹ̀ tinú rẹ̀ ó dùn
ta ni wọ́n da bàbá rẹ̀ kúnlẹ̀ ẹ dákun kódà bí èèyàn bá dá òjijì bàbá mi kúnlẹ̀ báwọn ń wọ́n bínú ṣé bàbá yóò bímọ ni JP ni kìrìsìtẹ́nì ni ẹ fẹ́ dájà sí sílẹ̀ ni mùsùlùmí sì lọ́ba ó dá ẹni tó ti lọ sí Jerusalem ó dá kúnlẹ̀ àwọn kìrìsìtẹ́nì ní sùúrù ọba ni wọ́n fi yín jẹ wọn ò ní kẹ́ ẹ máa ba léhun tí ò tọ́ ẹ dákun ààyè ọba ọ̀pọ̀ àwọn tá a fi sáàyè yìí wọ́n fi ń wọ́lẹ̀ ẹ dákun ṣé bàbá wa kábíyèsí aláké bá mi his imperial majesty òrìṣà láti gbogbo ẹ̀gbá sìn kábíyèsí ò bá mi mo ṣí fìlà tí wọ́n fi mi jọ bàbá fẹ́rẹ̀ ǹjẹ́ bàbá wa aláké lè máa wa mọ́tò lọ mi ò sọ pé bóyá kí bàbá wòye pé ọlọ́mọ jẹ́ ká rogun asẹ́ǹtì kí bàbá wa dó bóyá ẹ ṣèrànlọ́wọ́ kí bàbá wa máa wa mọ́tò lọ bákan kí bàbá wa dó wa máa. Ọ̀nìrìṣà olórí gbogbo aládé kábíyèsí ọba Ògúnwùsì ẹ wo orí social media ẹ wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí bàbá yìí ìyá Ẹsábọ́ọ̀dù yóò sọ tiẹ̀ àwọn èèyàn ó sọ ǹjẹ́ Ọ̀nìrìṣà fèsì ẹ wo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí bàbá wa láké àwọn orí adé gbọ́dọ̀ ya ibi ẹ̀gbin ẹlẹ́sìn bílẹ̀ yóò kọ́ mi nú pé bàbá ò jẹ́ kárí ibi bọ̀rìṣà mọ́ wọn ò jẹ́ kárí ibi méégún jáde ọ̀bọ̀ ògbàmọ́ra kìrìsìtẹ́nì yóò sọ tiẹ̀ gbọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní kábíyèsí fìsí mùsùlùmí yóò sọ tiẹ̀ pé kábíyèsí ní kárọ̀ra máa pèrán ẹ dákun lórí Ilé Ifọ̀ kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ gan ẹnìkan wá sọ pé gbogbo iléeṣẹ́ ọlọ́pàá oníkàwọ́ òun ló wà lẹ́ni tó kù nínú iṣẹ́ ọlọ́pàá as sergeant or inspector lóye tó ṣe pé tó bá jẹ́ iṣẹ́ ọlọ́pàá ni mo ṣe ni with due apology tó bá jẹ́ iṣẹ́ ọlọ́pàá sì lè mú kí n mú certificate wá màá wà níbi deputy commissioner of police màá wà níbi DCP kò tó bí wọ́n ṣe rẹ̀ mi jẹ tó. àwa ń sọ ó ní ọ̀rọ̀ tó yẹ kó máa jáde lẹ́nu àwọn orí adé torí òrìṣà nìyí ọjọ́ ẹ mú ibì kan wá tí Ọ̀nìrìṣà tó ti sọ ọ̀rọ̀ tí wọ́n wò pé bàbá eléyìí kúrò ẹ̀ka tó ẹ mú ibì kan wá tí kábíyèsí báàmì aláké gbogbo ẹ̀gbá ti sọ̀rọ̀ kan tí ẹ wí pé èyí kù díẹ̀ káàtó ẹ mú ibì kan wá tí bàbá wa kábíyèsí Olúbàdàn ẹ mú ibì kan wá ẹ mú ibì kan wá tí bàbá wa Olówù Òdùrú ẹ mú ibì kan wá tí bàbá wa Aláwòwò ẹ mú ibì kan wá tí bàbá wa Olú Ìtorí ẹ mú ibì kan wá tí bàbá wa Àwùjalẹ̀ tí wọ́n ti dúnkòkò wípé àwọn yóò pààyàn kò sí pé bẹ́ẹ̀ nìkan bá kú wọn ó sìn kò sí tí ó ṣẹlẹ̀. ẹ jẹ́ ká máa tọ̀ káwọn ọba máa ṣe nǹkan tí wọ́n yẹ kó máa ṣe ẹ mú bìkan wá tí bá mi Gbádéwọ̀lú Olú ti gbogbo ṣìún bá mi Lawrence Ọ̀dẹ́yìnká bá mi Àdìsá òrìṣà ti wà ní ṣìún níhùn tí gbogbo ṣìún ń sìn ẹni tó bá ní òun níbi tí kábíyèsí Olú of Ṣìún ṣe yóò gbélé bàbá rẹ̀ kúrò ní ṣìún kábíyèsí o bàbá tèmi kékeré nù ilé ìlà àkọ́túnṣe ká tó gba ìlàjò ẹ dákun ọba wa ń fi ẹ̀sùn ní ọba tó kù nínú iṣẹ́ ọlọ́pàá a sergeant or orílẹ̀-èdè Nàìjíríà yà oníkàlùkù wá ń ṣe tiẹ̀ olóhùn lòun ní gbogbo iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà lọ́wọ́. ìyẹn náà yóò jẹ́ kí a ní ìfura wípé bí ọ̀rọ̀ ibi àbá gbọ́ kankan nípa rẹ̀ mọ́ a jẹ́ pé kábíyèsí olórí Ilé Ifọ̀ ló ní iléeṣẹ́ ọlọ́pàá gbogbo Nàìjíríà lọ́wọ́ ó ti overtake ẹ̀ mọ́ bàbá wa Tinubu lọ́wọ́ ó ti overtake ẹ̀ mọ́ bàbá wa Ẹgbẹ́tókun lọ́wọ́. mo salute courage first PRO ọmọọba Múyìwá Adéjọbí ever dynamic well educated iṣẹ́ yí àwọn yẹn no nonsense person write up lásán bí ojú sentence kan lọ gbọba wa sọ pé òun iléeṣẹ́ ọlọ́pàá ní ilé ìwé náà nísìnyí bọ́ bá ṣe fi ọba lẹ̀ fún bá gba béèlì ibi mò ń lọ kọ́ kẹ́nikẹ́ni ó mọ̀ pè mí lórí bí a ṣe ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ṣáàjẹ́ kó máa lọ bẹ́ẹ̀ because tó bá yẹ pé bàbá yìí náà àwọn èèyàn sọ pé bàbá yìí ò ṣe sọ̀rọ̀ tó bá yẹ pé bàbá yìí sọ̀rọ̀ níbi tí wọ́n dá bàbá yìí kún bàbá 73-year-old mo fẹ́ sàn kankan pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé ẹni dá bàbá oníbàbá kúnlẹ̀ tó bá lé lọ́dọ̀ta ní àádọ́ta kò tí ì ju méjì lọ bàbá ti ṣe 73 ta ni wọ́n dá bàbá rẹ̀ kúnlẹ̀ bẹ́ẹ̀ ẹ dẹ́kun torí ọlọ́wọ́ àwùjọ wo lábára wa bàbá àgbàlagbà tára wọn ò yá wọ́n ta dúkìá wọn tọ́jú ara wọn a sì gbá bàbá yìí létí kì í sì ṣe lára àjòyè kábíyèsí adábàbà oníbàbà kúnlẹ̀ ẹnìkan tí ò tó àbí kẹ́yìn bàbá wa ń gbá bàbá létí
olórílẹ̀ Ifọ̀ náà fọwọ́ sí fìlà kúrò lórí bàbá oníbàbá lórí ìkúnlẹ̀ alàgbà Abraham Arínọlá nílùú tó ní ọba tó níjò yẹn nìkan sì ń post pé bàbá yẹn ni ara àwọn ò yá ara bàbá yóò sì yá lóòótọ́. kábíyèsí wa ń sọ̀rọ̀ pé tó o bá kú á sìn ọ́ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ̀yìn tó. báà mi gómìnà ní ìpínlẹ̀ Ògùn à ń wòye bọ́rọ̀ ṣe lọ àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn wọ́n ní interest. Globally we have been embarrassed over this issue. Internationally we have been embarrassed. Ogun State has been embarrassed. Ogun State has been embarrassed over this issue. Màá fi fídíò yẹn wọ̀nyí lálẹ́ yìí. We have been embarrassed. We have been subjected to. Oh no. Tí ìgbọ́n kankan mò ń bọ̀. Nígbà tí kábíyèsí inú náà ti dá Mufasiru gbogbo ìlú Orílẹ̀ Ifọ̀ dá Mufasiru dọ̀bálẹ̀ àwọn géńdékùnrin tó wà láàfin. Wọ́n ná Mufasiru odindi ìlú àfáàfíìsì ní November 2019 ṣé ló lápá ni wọ́n sọ odindi Honourable Maga àgbọn kankan òun ló wá délẹ̀ yìí bó bá ń lọ báyìí ọjọ́ deputy governor bá mi màá mi engineer náà mọ̀ ọjọ́ wọn bá lọ sí Orílẹ̀ Ifọ̀ bí màmá ò bá tètè dé Ọlọ́run ìjẹ́kọ̀ bá sọ pé deputy governor wáyé tẹ pẹ́ báyìí ọ̀yá ẹ̀sùn sẹ́ni wọ́n lẹ́sẹ̀ ó ti ń lọ bí bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí ti generate international reactions. It can no longer be swept under the carpet. The needful has to be done. Ifá ni mímí òbẹ́ nìkan dáwọ́ ẹ̀pẹ̀lẹ̀ ní mímí òbẹ́ nìkan mọ̀lẹ́ ìgbàdé wọ́n ń pa àwọn èyí pa o àkókò mọ̀lẹ́ kí kú lójú ẹni rè. Ntí èyí kọ́nà ntí eyín bá tẹ̀ tí ò bá fọ́ o èyí kọ́nà ọwọ́ kọ́ lókùn tí ó fọ́. tó mo mọ̀ pé ohun táwọn èèyàn ń dúró tì ní ọ̀rọ̀ ti olórílẹ̀ torílẹ̀ Ifọ̀ ẹni à ń gbéyàwó bọ̀ wá bá olórílẹ̀ ọ̀fọ̀rílẹ̀ Ifọ̀ ni Angel Ajayi ni ó mú ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi rìlíìsì síta o wọ́n ti sanction ọba o ìgbésẹ̀ àkọ́kọ́ wọ́n ti sá ibi tọ́rọ̀ yìí ń lọ èmi ò mọ̀ ibi tọ́rọ̀ yìí ń lọ èmi ò lè èrò nǹkan tó ń gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ mo rò pé bí ìjọba ṣe ń gbó wa lọ́wọ́lọ́wọ́ wọn ní ọmọdàgbà má tẹnumọ́ ju wọ́n ṣáà ju rìlíìsì yẹn síta Angel Ajayi ló sáré bá mi kọ́pì ẹ̀ kí ló wà nínú rìlíìsì yẹn tó ẹ̀nà wí fún ọba jẹ́ ó gbọ́ ẹ̀ka alẹ́ lórílẹ̀ Ifọ̀ who say government no dey tá ń sọ pé ìjọba ò sí nílẹ̀ tòní tó mọ́ ní ìpínlẹ̀ Ògùn number 1 citizen nípínlẹ̀ Ògùn lónìí bá mi gómìnà ni Ọmọọba Dàpọ̀ Abíọ́dún number 2 citizen máa mi engineer Naimot Salakoni àbí deputy governor mi ò mọ bí wọ́n ṣe ń tò politically ọ̀ọ́lẹ́tì career tó bá politically number 3 speaker of the House of Assembly bá mi dá ìsì ilé mi dé ni kó tó wá kan akọ̀wé ìjọba nípínlẹ̀ Ògùn lẹ́yìn yẹn ni Chief Judge Bilodu ní ti ọba tó jẹ́ number 1 lẹ́gbàá lónìí bá mi Aláké gbogbo Ẹ̀gbá ni kábíyèsí o òrìṣà ńlá tí gbogbo Ẹ̀gbá ń sìn kábíyèsí ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ bá mi tó dé tí gbogbo Ẹ̀gbá dọ̀tun òrìṣà ńlá tí gbogbo Ẹ̀gbá ń sìn. ní ti ipò lọ́balọ́ba nílẹ̀ Ẹ̀gbá lónìí àbí bá mi Aláké ni ní ti ọba àkọ́kọ́ nílẹ̀ Ìjẹ̀bú lónìí bá mi Àwùjalẹ̀ ni ní Rẹ́mọ bá mi Àkárìgbò ní Yewa bá mi Olúgbénlé Láìtòrò bá mi Aláyé àbí bẹ́ẹ̀ kọ́ nípẹ̀rù bá mi Básíbọ̀ ipò ńlá ipò ẹ̀yẹ ní ipò àwọn bàbá wa kábíyèsí àwọn bàbá wa orí adé ṣùgbọ́n bí ò bá máa rí báyìí a ní máa ṣàbẹ̀rẹ̀ kí ló fà tó fi ń rí báyìí bó ṣe ń rí yìí ló bí ìbéèrè kí ló dé tó fi ń rí báyìí. mo rò pé ìjọba náà wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan dìmú lórí àwọn ìgbésẹ̀ ìpè bó ṣe yẹ ká ṣe ló ṣe yẹ ká ṣe bó ṣe yẹ ká ṣe ló ṣe yẹ ká máa ṣe tá a bá ń fẹ́ rí rìsọ́ọ̀tì tó yẹ ká máa rí. mo kí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ mo lè jẹ́ pé táìtù ìjọba ti ní kí wọ́n gbà lọ́wọ́ èmi máa ka nǹkan tí ìjọba fi síta. kábíyèsí olórílẹ̀ ti Orílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù Adéwálé
Ògúnjọbí kádé ó pẹ́ lórí kábíyèsí akínyín pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé tó ga ṣùgbọ́n ibi tí a bá ròyìn pé ká bá a nígbà míì tá a bá bí a máa ṣe ní kàyéfì bíyàwó ilé bá ń tọ̀ ọ́ lé ẹ mọ̀ pé inú ìrònú lọkọ rẹ̀ wà bóbìnrin bá ń fojoojúmọ́ ṣe é là ominú a máa kọ́ ni. lóòótọ́ kábíyèsí olórílẹ̀ ti orílẹ̀ Ifọ̀ mi ò fẹ́ sọ ìlànà tí wọ́n gbà dépò ṣùgbọ́n mo mọ̀ yìí pé orí àpèrè àwọn bàbá wọn ni wọ́n wà wọ́n sì ṣiṣẹ́ ọlọ́pàá rí bóyá oyè ọba tí wọ́n fẹ́ bọ́ síbẹ̀ ló jẹ́ kí wọ́n kúrò nínú iṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n wà ní ipò oyè inspector bí sergeant sì ní àpè. aláìlú àti èmi pẹ̀lú angel tí mo ti rí wọn rí bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta ni bẹ́ẹ̀ni gan bá mú báírò láti kọ nípa àwọn ilé àkún mi ò ní sọ ìhà tí ìyẹn lè kọ sí mi àtàwọn oníròyìn míì tí wọ́n bá ti rí kábíyèsí ire ni sínìsọ ni lọ́jọ́. bàbá wa kábíyèsí bá mi aláké bá lọ síbi ọmọdé àgbà ẹ kò báwo ni kankan ìwọ òkú wá sí. bá mi máa ń fún mi lówó pounds àwọn ni wọ́n kọ́kọ́ fún mi lówó kan tí mo rí orí òyìnbó ń bẹ̀ orí òyìnbó rẹ̀ wọ́n ní ti pín ní àṣewó dání nígbà mo dé tòkù ni mo tó gba owó náírà láàpò. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ kábíyèsí olú ọ̀fọ̀ bá dá oko ọba fẹ́ràn ńlá jiyàn bàbá ò ní fẹ́ kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ dọ́dọ̀ olú òtòrè àwọn bàbá wa kábíyèsí kan bẹ́ẹ̀ èèyàn máa ń pa wọn bí ọtí ni pé wọ́n fi yàn jẹ kábíyèsí kò túmọ̀ sí wípé ó lẹ́nu ju àwọn tó kù lọ o orí ló ń gbé ni dépò ọba o orí ló ń gbé ni dépò ọba o kò mí ń pe gbogbo nǹkan lọ́ba lè ṣe o bí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbé àwọn ọba wá síwájú àwọn mélòdù ọba tí controversy bá wà lórí àwọn mélòdù àwọn adájọ́ ni ó pé wọ́n rọ̀ lóyè adájọ́ ó sì wà nípò ó dìgbà adájọ́ bá rìtáyà ẹ dẹ́kun ṣé kábíọ́ ò sí wá nù àtàbùkù ẹ̀yìn wọn bá wá ṣùgbọ́n àkókò ti tó tí àwọn bàbá wa kábíyèsí ẹ̀yẹ àti iyì àti ẹ̀rù tó wà nídìí oyè yìí táwọn bàbá wa gbọ́dọ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe. èyí tí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ tó ń jàràn lórí social media yìí kọ́ làkọ́kọ́ torí ìgbésẹ̀ tíjọba ìpínlẹ̀ Ògùn ti gbé ní òní jẹ́ kí n fi àwọn nǹkan kan lójú kó má tún lọ wú àwọn nǹkan mi yọ ṣùgbọ́n máa sọ méjì pé tí èrè rẹ̀ wà lọ́wọ́ mi mo ní bíi mẹ́fà tẹ́rì rẹ̀ wà if you challenge me I will produce it. ní Orílẹ̀ Ifọ̀ ẹni tó jẹ́ mufasir Orílẹ̀ Ifọ̀ ní àfáà kan tí wọ́n pè ní Asis lọ́dún 2019 nínú November wọ́n fẹ́ jẹ oyè kan nínú mọ́ṣáláṣí wọ́n wá contemplate wípé ẹ jẹ́ kí Olórílẹ̀ Ifọ̀ gbọ́ wọ́n yẹn wá ní bóyè ẹ̀sìn Islam ni a fẹ́ jẹ mélòó ni oyè ọ̀hún oyè tí owó tí wọ́n bá pa ń bẹ̀ bóyá ló lè wọ 10,000 tá a bá fẹ́ ṣe èyí tó fẹ́ jú á jẹ́ kí kábíyèsí ó gbọ́ ẹ jẹ́ ká rọra ṣe léyìí ní bòńkẹ́lẹ́ lábẹ́lẹ̀ léyìí ò tóun tí a lè máa bùn ọba gbọ́ ṣé bí mùsùlùmí lọ́ba Olórílẹ̀ Ifọ̀ mùsùlùmí ni àfáà Sẹ́míù ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti ké gbàjáde síjọba ìpínlẹ̀ Ògùn ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí kí wọ́n ti yarí ìgbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí ti jẹ́ kí bàbá wa ìmáàmù gbogbo Ẹ̀gbá bá mi Sàdálà kí wọ́n gbọ́ ló yẹ kí wọ́n ti jẹ́ kí àwọn bàbá wa Fadilatu Sheikh Iskila Wali Sugar wákìlì mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Ẹdùn Delta tó jẹ́ kí wọ́n gbọ́. nígbà yìí ló yẹ kí àwọn mùsùlùmí ti kọ̀yà yìí wọ́n sọ̀rọ̀ yìí àwọn ń gbèrò láti tá a bá fẹ́ jẹ oyè ńlá àjẹ́ kí ni mo sọ pé mo fásirù 2019 ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lórílẹ̀ Ifọ̀ ọba Sẹ́míù náà ló wà ń bẹ Adéwálé Ògúnjọbí wọ́n wá lo ète wọ́n wá pé mo fásirù gbogbo orílẹ̀ Ifọ̀ àfáàfíìs wá nígbà tá a bá ṣojú òpólẹ̀ a máa gbọ́ kábíyèsí ló kọ́ tí mo fásirù ṣubú wọ́n wá pàṣẹ fún àwọn gídàn kó tó wà láàfin wọ́n ná mo fásirù gbogbo ìlú ẹ̀gbọ́n àfíìsì Òkúnadé mo rò pé oyè ńlá ni mo fásirù nínú ìlú kan ǹjẹ́ nọ́mbà 3 kọ́ bí nǹkan mo fásirù
wọ́n dá Mufasiru odindi Orile Ifọ̀ àfáàfin wọ́n dá dọ̀bálẹ̀ wọ́n wá ná ojú wú hospital ló land sí wọ́n ya jàlábí àti ìbẹ̀ lọ́rùn rẹ̀ abo eléyìí náà mọ́lẹ̀ lórílẹ̀ Ifọ̀ alọ́ba ba lórí ohun gbogbo èyí tó bá balẹ̀ ní ìsìn ṣèdí ọba ògbóná. When you see something you should be able to say something. Gbogbo ẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ tá a máa ṣe sábẹ́ carpet. A gbọ́dọ̀ rántí ọjọ́ tí a dúró níwájú Ọlọ́run ọba. May we all be count worthy on the day of reckoning. Ọjọ́ ọ̀dájọ́. Tọ́lọ́run ọba ó máa bi wá pé báwo la ṣe ṣe tẹ́lẹ̀dúrà ó máa bi wá báwo la ṣe rìn. Báwo ló ṣe rí báyìí? Gbogbo ẹni tó rí ẹ̀tọ́ ńlẹ̀ tó fi ẹ̀tọ́ ńlẹ̀ tí ò ṣe. Gbogbo ẹni tó rí ohun tó yẹ kó sọ ńlẹ̀ tó kọ̀ tí ò sọ. Gbogbo ẹni tó ń gbàbọ̀dẹ̀. Ẹni tó ń gbàbọ̀dẹ̀ fún lu rẹ̀. Gbogbo ẹni tó ṣe agbára lò. Gbogbo ẹni tó dúró ní ipò ta ni ó mú mi. Àwọn Abíọ́lá dà àwọn Aríṣekọ́lá nílé Olúyọ̀lé Ìbàdàn irú ọ̀gágun Sani Abacha ṣàtún lè rí wọn mọ́ ó gbó orílẹ̀-èdè yìí lógbòlógbò bó ti gbó orílẹ̀-èdè yìí tó ṣó kọjá ẹni tẹ́lẹ̀dù àpèsọ̀dọ̀ à ń ṣe gbogbo nǹkan bíi pé àpẹ kanrin kése láyé kò sí ẹni tó lè fọwọ́ gbáyà pé òun lòun ó gbẹ̀yìn sáyé àtijọ́ tí ìyá mi tí mo ti gbọ́ gbólóhùn lẹ́nu ìyá mi mo ti múlẹ̀ ayé gbíntín alábi ẹ̀sẹ̀ nílé fọwọ́ gbáyà kó rè má gbẹ̀yìn sáyé bó o ṣe lé olóògùn tó bó o ṣe lé olówó tó bó o ṣe lé mọ̀yàn tó bó o ṣe lé gbajúmọ̀ tó ṣé ìwọ ló gbẹ̀yìn sáyé torí o délé ayé báwọn kan ni ó fi ayé lẹ̀ fáwọn kan ni àwọn tí wọ́n fi ayé lẹ̀ fún àwọn náà ó tún fa ayé lẹ̀ fáwọn kan ni ọmọ ọ̀dàgbọ́dà ṣé mi ni wọ́n ó gbẹ̀yìn sáyé ńgbà mo ti bímọ ìṣá ní gbàdúrà kọ́ àwọn ọmọ mi ó ṣáájú mi kú n ò ní gbàdúrà káwọn àbúrò mi ó ṣáájú mi lọ bó ṣe rí náà nù àfi tó bá ya òṣìkà àyè tí wọn náà wà ń wò bó jẹ́ 60 years ni wọ́n bó jẹ́ 40 years ni wọ́n ó ṣáà láwọn àbúrò ṣé ó gbàdúrà káwọn àbúrò rẹ̀ ṣáájú rẹ̀ kú ńgbà tó ò ní jù sáyé ta ló pò fi tiẹ̀ jù tá a bá rántí pé ọjọ́ kan la dépò ọjọ́ kan la kú nípò tá a bá rántí pé ọjọ́ kan la délé ayé ọjọ́ kan la kú láyé àdìtúsì ní gbogbo àmẹni tó wẹ̀ wá ńgbà tá a délé ayé bẹ́ẹ̀ là ní mẹni tí ó wẹ̀ wá níjọ́ tá a bá kú lókè pẹ̀ tọ́lọ́n bá tiẹ̀ kádàrá pé kí àpẹẹrẹ ẹni tí wọ́n wẹ̀ wọ́n ní wọ́n ń dì ọ́ òun bínú lọ rìpọ́ọ̀tì pòlíṣàn ní lágbèjẹ́ sọ pé wọ́n ń dì ọ́ ìwọ tó yẹ kí inú rẹ̀ ó dùn ẹni tó sọ pé ṣé wọ́n ń dì ọ́ ní tó yẹ kó òhun lówó o mọ̀ pé ẹni mùsùlùmí bá rókù rẹ̀ dì lókù rẹ̀. ọba yìí náà Mufasiru Olórílé Ifọ̀ àfíìsì ni Mufasiru òun jẹ ẹ lọ sí fọkẹ lọ ṣàbẹ̀rẹ̀ ọdọọdún kan bẹ ọlábùlọ àbí ṣọ́ọ̀bù alọ́ba mo pè wọ́n lónìí mi mọ̀ bí wọ́n sọ fóònù mo pè wọ́n fún bí ẹ̀mẹ́ta ọdọọdún alọ́ba wọ́n so àwọn ọmọ ṣíà ni kí wọ́n tó nà wọ́n mo mọ ohun tí wọ́n ní wọ́n ṣe ṣùgbọ́n tó yẹ pé mo láǹfààní àti bá wọn sọ̀rọ̀ ni màá sọ tí wọ́n ní wọ́n ṣe ọba ní kí wọ́n ó de onídìí ọ̀nàrẹ́bù mọ́ ṣíà. ọ̀dà kí ló fa aáwọ̀ láàrin Olórílé of Orile àti former speaker logun state ẹ̀gbọ́n mi Olúọmọ Ìbejì kí ló fa aáwọ̀ láàrin yín. fídíò tó líìkì yìí náà níbi ìwà ni fídíò tó líìkì náà ṣebí January 21 ọjọ́ Tuesday lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ kí ló dé tí ò líìkì láti gbà yẹn níbi ìwà ní kábíyèsí níbi ìwà ní gbogbo àṣírí bí fídíò yẹn ṣe líìkì ní níbi ìwà ní ìbéyàn ara yín náà ló rìkọ́dù ló sì líìkì. yàtọ̀ sí eléyìí gbogbo ẹ̀yin tó Orílẹ̀ Ifọ̀ tẹ́ bá láǹfààní àti pè lálẹ́ òní ṣé kábíyèsí ò ti pe pásítọ̀ kan wá sàpínrí tí wọ́n na pásítọ̀ náà ẹnìkan ta ilé bàbá rẹ̀ dákun kí ló kan ọba pẹ̀lú mọ́tálé bàbá mi tí ń bẹ nínú ìlú tàbí mọ́tálé ìyá mi ṣẹ́yìn lè bá ìyá mi kọ́ ni ọ̀tọ̀ lájẹ́jọ́ lẹ́yìn lọ́tọ̀ ọ̀tọ̀ lẹni tí wọ́n lù téyìn rẹ̀ kán wọ́n ní baálẹ̀ kan bẹ baálẹ̀ tìmí ọ̀jẹ̀ ti dé ọba Wàsíù púpọ̀ wà nípa ẹ̀yẹn nípa nǹkan tó ṣokùnfà yẹn ṣùgbọ́n mi ì tí ì fẹ́ sọ kábíyèsí yẹn ọba Wàsíù tìmí ọ̀jẹ̀tádé wọ́n fẹ́ ṣe ayẹyẹ ọdún karùn-ún tí wọ́n ti di ọba ní Olórílé Ifọ̀ wá ń wò wípé àárín àwọn pẹ̀lú ọba eléyìí ò dánmọ́ná kọ́rọ́nẹ́tì ọba ni ohun tó sì fàjà ni pé bàbá tí wọ́n dá dọ̀bálẹ̀ yìí wọ́n ní oúnjẹ sọ́dọ̀ ọba òun ẹ dákun bóò ni ẹnìkan yóò ṣe máa bá Angel Ajayi jà tí ó wà ẹ́sipẹ́ẹ̀tì kí n máa bá Angel Ajayi jà nígbà tí Angel Ajayi yóò ṣẹ̀mí tẹ́ni ń bá parí ìjà pẹ̀lú Angel níbo ni kémi ò fojú sí. tó ẹja gbóhùn bàbá yìí
ẹja gbóhùn bàbá yìí ńgbà tí mo kọ́kọ́ pè wọ́n lórí fóònù tá a jọ sọ̀rọ̀. ẹ kúrò lẹ́ bàbá ẹ kúrò lẹ́ sà Hello sir. ẹ kúrò lẹ́ sà o. Ẹ kúrò sir. o bàbá ǹjẹ́ a lè mọ orúkọ yín sà ǹjẹ́ àwọn ọmọ nàìjíríà lè mọ orúkọ yín. Orúkọ mi ni Areola Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jà ròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe forí adé. Excuse sir. Yes sir. Mi ò ṣe nǹkan kan fún wọn. Then kábíyèsí wa ní bí ni. Olórí ilé lẹ́rìí tó ń sọ̀rọ̀ yẹn. Then olórí ilé Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. Okay sir àwọn náà ń ṣépè yẹn. Bẹ́ẹ̀ ni àwọn kábíyèsí olórí ilé náà ń ṣèpè yẹn. Then okay. wọ́n dẹ̀ ebi ń pa mi lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ yẹn pé kí n wá nǹkan rà tí máa jẹ. Hello sir. mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín sà. Then bí mo ṣe rí ohun tọ̀hún nìyẹn mo ṣe rí mọ́tò yẹn tó kàn park ìwọ kọ́ ni mò ń pè ní ìwọ kọ́ ni mò ń pè mo dẹ̀ sáré lọ bá wọn pé kábíyèsí o bí o mọ̀ pé ẹ̀ ń pè mí ẹ jọ̀ọ́ ẹ má bínú sá. Then nígbà tí máa fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gbá orí tán fi gbà tán fẹ́ ṣẹ́ dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣí dà mí. Then mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. mo kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run tẹ́ bá ránṣẹ́ pè mí máa ṣàdẹ̀wà jẹ́ yín. Then kí ni mo ṣe sa bó ṣe ní kí lúkòsí ẹ̀ kí yẹn owó máa ṣe fídíò yẹn tán bẹ́ẹ̀ sí ní ìlú. Then tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn. Then kò sí nǹkan pé gbogbo ọlọ́pàá Nàìjíríà pọ̀wọ́ òun ló wà. Then gbogbo àwọn àgbààgbà Nàìjíríà pọ̀wọ́ òun ló wà. Ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kí n má kúkú òjijì bí eléyìí o. Láti ìgbà yẹn mi ò lè dìde ńlẹ̀ níwájú Ọlọ́run àtèèyàn. ọjọ́ wo lọ̀rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sà. Ó ṣẹlẹ̀ ní on the 21st of December of January. January 21. Bẹ́ẹ̀ ni sà. Then ó dẹ̀ ní aago 11 àárọ̀ ni. tó ṣé lára àwọn olóyè wọn ni àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sà. Ẹ ṣeun sà. Mi ò jẹ́ nǹkan kan nílùú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ Olújì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí nítorí ni mo fi di ọ̀tá wọn o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù èmi ò believe pé bóyá ó yẹ kán lè lù mí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ ìtorí fúnra wọn mọ̀ ìpara mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn fín rí tàbí ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kan sí kọ̀rọ̀ rí. Ọlọ́run ò ní jẹ́ kí n orí adé fín o èmi kẹ̀. nínú ìrántí wa dẹ́nà kì í rí orí adé fín. ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí bá bàbá ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí jẹ́ ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ mọ̀ pé bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn fúnra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí má kàn kúkú gífà kó má pa mí dó o ti sọ pé kò sí ọlọ́pàá. báwo wá ni títọ́ bá yín yẹn ṣé kì í ṣe pé bóyá ó rẹra díẹ̀ sà. ó rẹ̀ mí sà ó rẹ̀ mí láti gbà yẹn I'm in problem. kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká ayé o. ẹsikísà tí mo fẹ́ ni pé ká jọ torí Ọlọ́run ká bá mi bẹ orí adé kó má pa mí dànù kó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. tó Ọlọ́run amálàáfíà wa ẹ̀ ní ṣàìsàn. àmín sà. tó gbogbo iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ olórílẹ̀ Ifọ̀ ló wà orí adé
olórí ilé Ifọ̀ gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àti DSS àti SSS lọ́wọ́ olórí ilé Ifọ̀ ló wà orí adé kábíyèsí máa ṣe bó ṣe bá hùn ẹ orí adé kò sọ́lọ́pàá tó lè mú ẹ ní Nàìjíríà orí adé kò sí DSS tó lè invite yín ní Nàìjíríà orí adé kódà IGP bàbá Káyọ̀dé ẹgbẹ́ tó kún wọn ò tó yín mú ní Nàìjíríà olórí Ifọ̀ ọ̀gá sójà kò lè mú lórí ilé Ifọ̀ torí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àti DSS àti army àti navy lọ́wọ́ ọba Sẹ̀míù ló wà orí adé bàbá wa Tinubu ẹ̀yin náà mi ò mọ̀ bóyá ẹ ti dedicate agbára tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n wá ti gbé ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àṣẹ nọ́mbà 1 citizen lógùn bá àmì gómìnà ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi àtẹ̀jáde síta wọ́n ti kọ́kọ́ fi oṣù 6 òkè ìṣorí adémọ́ lọ́rọ́kúnlé wọ́n fi kan ọba títí ìgbà tí bọ́rọ̀ yóò wọlé ẹjọ́ ni o bí ibìkan làwọn ọlọ́pàá yanjú ẹ̀ sí ni o títí ìgbà tí wọ́n fi yanjú ẹ̀ ní oṣù 6 àkọ́kọ́ kò túbọ̀ sí pé bóyá oṣù 6 ni suspension yẹn mọ́ o pé oṣù 6 àkọ́kọ́ tá a kọ́kọ́ fi wádìí oyè ìṣorí adémọ́ bàbá wa lákè wọn ò ní ká má rìn lẹ́gbàá olúwòde ò ní ká má rìn lówódé olúọ̀ṣìnwó ò ní ká má rìn níṣìnwó olúùtorí ò ní ká má rìn nítorí Ifọ̀ tá a sì wá ń sọ yìí bàbá kábíyèsí a lè sọ pé paramount ti gbogbo ìlú Ifọ̀ náà ní kábíyèsí bàmí ayéròhùn bàbá pupa àwọn ni olórí ọba ní gbogbo ìlú Ifọ̀ ẹgbọ́n tí ọba Sẹ̀míù Ògúnjọbí wá sọ pé gbogbo orílẹ̀ Ifọ̀ gbogbo àtifọ́lé àtifọ́tókó ṣé ránkì ju ti olórí ilé Ifọ̀ lọ ṣé ránkì ju ti ọba ayéròhùn ara ń tà ń wí nù ọba 47 years old ó ná bàbá 73 bí ò tó bẹ̀rù yẹ kó tó ṣáájú ìyàwó kánsẹ́lọ̀ tó ní kí ìyàwó gómìnà wá sí òun lọ ṣerun tó ẹ jẹ́ ká kàn fi ṣe àṣẹ ìpè kan àbí àwọn tí mo bá sọ̀rọ̀ lórí ilé Ifọ̀ wọ́n pọ̀ o ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ṣàṣẹ ká gbọ́ nǹkan táwọn ará ilé fẹ́ sọ láàrin ìṣẹ́jú kan péré àbí kó tó di pé a lọ bá bàbá wa Alhaji Adébáyọ̀ Àyàfọ́lọ́hún hello ìpè kan. hello. ẹ kalẹ́ sàṣà. ọ̀pọ̀lọmọlú tó kù. mo jáyé bàbá. ṣẹ́rí bàbá tó bá ní ká lọ pé bó ṣe ń jẹ wa bó ṣe ń jẹ́rìí o. ìjà àwọn tó ń fi wọ́n jọba lásìkò yìí ṣé wọ́n tẹ̀lé ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá ṣá. ìjọ yẹ ká fọmọ ẹrú jọba. ìta gbangba tẹ̀ ní kábíyèsí kì í ṣe nínú àfihàn lẹ́gbẹ̀ẹ́ títì ni o lẹ́gbẹ̀ẹ́ títì. bàbá ọ̀pọ̀lọmọlú tó kù Dubai chief ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín sàyẹ̀ dá mi lóhùn. ṣé yẹ ká fọmọ ẹrú jọba ṣá. mi ò gbọ́ dáadáa ni. ọmọ tó bá mọ ìyà àpọ́nlé ó yẹ kó mọ̀ pé èèyàn kó wà tá a máa tàpọ̀nlé fún. bẹ́ẹ̀ni bàbá wa lákè ni wọ́n rí fún àṣẹ o ẹ jẹ́ kí akàngbà ìpè comrade Rotimi Àbátàn ìṣẹ́jú kan péré comrade Rotimi Àbátàn ẹ lọ ẹ kálẹ́ sà comrade Àbátàn. lágbára Ọlọ́run wù yóò kù ní parẹ́. àṣẹ Elédùmarè. kẹ́rí a ti máa ń sọ ti pẹ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó ń bani lójú jẹ́ ó dẹ̀ ń ba Ogun State gan fún rẹ̀ ó lè bà wá ní faith jẹ́ throughout the world and throughout the entire country. ṣẹ́rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá ti ń wà ẹ jẹ́ kí a máa fi ọwọ́ tó bá strong ká máa fi mú. Look at the age difference between that man tí ó pe rẹ̀ ní pink àti bàbá tí wọ́n ń fọ́ létí pẹ̀lú pé ó tún sick. ṣẹ́rí apart from justice for JP èmi máa sọ ni. ẹ ṣeun. ipe láti lọ tó máa ti rí pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ wà pẹ̀lú àwọn aládé wa aláàánú aládé yẹpẹtẹ sínú mi. ẹ ṣe comrade kò sí àkókò mo mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní olùléṣẹ́ ọlọ́pàá lélẹ́wẹ̀rán lónìí ṣùgbọ́n ọjọ́ mẹ́jọ la máa sọ tí PRO bá sì dé PPR tí wọ́n bá dé ní ọ̀túnla túbọ̀ máa gbọ́ mo ṣe àwọn ọ̀rọ̀ kan síkùn mo mọ̀ gbà tí wọ́n yanjú ọ̀rọ̀ ìdí ẹ̀ lélẹ́wẹ̀rán ọ̀rọ̀ yìí tún lọ sí Àbújá o máa já yín tán lọ́jọ́ mẹ́jọ máa tún wá play àwọn voice note kan tí ẹ fi máa mọ̀ yìí pé ọ̀rọ̀ yóò ṣe fi ọwọ́ kásábẹ́nú àwọn ẹ̀yin akọ̀ròyìn ẹ̀yin bloggers ẹ má jẹ́ ká padà lẹ́yìn ọ̀rọ̀ yìí títí tí justice yóò fi wà
fún alàgbà Abraham Arinola baba 73-year-old that was molested public assault tí wọ́n fi ojú bàbá yìí ráre kó máa jẹ́ pé lẹ́yìn oṣù mẹ́fà àtúnwá gbọ́ kankan mọ́ eléyìí ó ṣe sweep under the carpet o